kí n sọ nǹkan tí mo fẹ́ sọ. kí ló fẹ́ bá mi fún. ẹ wò ó mo fi kan tí mo fẹ́ kí ẹ ṣe sí ni pé kẹgbà Jésù sínú ayé yín ní Olúwa àti olùgbàlà yín ṣé ẹ rí gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe yìí kò bá ìfẹ́ Ọlọ́run mo fẹ́ kẹ́ jáwọ́ ń bẹ̀ pátápátá kẹ́ kó èṣù àti iṣẹ́ ọwọ́ ẹ̀ sílẹ̀. nìka o tún bẹ̀rẹ̀ ṣé wọ́n yan ẹlẹ́ni àgbà wo ó máa tiẹ̀ wá ń yáyọ wípé mò ń gbọ́ ọ̀sẹ̀rẹ̀ ó ń yáyọ ẹ̀ gan o wọ́n ló kú ṣéwù gàdà ló sọ fún mi pé kí n fi iṣẹ́ olè jíjà sílẹ̀ mo tún fi yẹn sílẹ̀. ṣé iṣẹ́ tó dáa ni. iṣẹ́ tí wọ́n á ṣe ìtọ́jú pé kátàkárà ní kọ́ kí ló wà bínú yẹn nínú owó kókè pé mo ń tà mọ́ rà wo ṣọ́rẹ́ o ṣé tá a bá fi sẹ́yìn lẹ́sì kí ló fẹ́ ká máa jẹ. ẹ má pàjá lọ́bọ̀ fún un mọ́ kí la tún fẹ́ tọ́lọ̀ wò ṣe fún wa ilé káàkiri lóríṣiríṣi dúkìá rẹpẹtẹ téèyàn bá ti dàgbọ́ yóò jà ní. àyẹ̀mọ̀ kan ló yọ nínú ṣé wàá rí ogún eléyìí o èmi máa já àdálẹ̀ òótọ́ ni mo sọ fún ẹ torí o ní làákàyè tó bá ní làákàyè wàá mọ̀ wípé owó tí èèyàn ní tí ò ṣiṣẹ́ kún lórí ní pẹ́ parun owó tí èèyàn bá ní tó ṣiṣẹ́ kún òun ni ò kí ń parun kí ló ṣe ṣọ́ra ẹbí ṣe sọ fún yẹn o ṣọ́ra ẹ o. ẹ jókòó bẹ́ẹ̀ ni gbọ́ alábùkù dẹ̀ ní kí ló dé yẹn máa bá yín sọ̀rọ̀ tẹ́ẹ̀kì gbọ́ngbọ́n náà. ilé ìwé sí fàmí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. adájọ́ máa lé kí ló máa ṣe èyí ẹgbẹ́ ilé ìṣòkùnrin kí ló lè tọ̀ ó bá parí kí ló bẹ́ẹ̀ sọ tó pọ̀ jù sí i nìkan gbọ́ ayé ìgbà pariwo yín fún. bẹ́ẹ̀ ni gbogbo ayé ló máa bá a dá sí i. máa pẹ́ tó bẹ̀yẹ̀ ní ẹlẹ́rìí máa bẹ̀rẹ̀ ní ẹlẹ́rìí tó ń bá Daddy, mommy, daddy. ọmọ ẹlòmíràn dá ṣọ́ra ṣe alákòóbápọ̀. báwo lára yín ó ti dé ṣé ó ṣe ń dùn ní ó ṣe ń dùn ẹ pẹ̀lẹ́. ẹ ṣe. madam wọ́n ti sọ pé kí ní ọlọ́pàá kan wọ́n fẹ́ wá rí wọn. ọlọ́pàá. bẹ́ẹ̀ni. ilé kún wọlé. nọ́ọ̀sì. ṣé mo lè rí oúnjẹ díẹ̀ jẹ ebi ń pa mí. irú oúnjẹ wo. ṣé mo lè rí rice. no problem màá ń gẹ̀tẹ̀. ẹ ṣe. ọlọ́run ìgbé ayé lábúlé wọn. ẹ ṣe sá. kí ni o ṣe fún ọmọ yìí tọmọ yìí fẹ́ fi pa yín. ọ̀rọ̀ ọlọ́pàá níbo ni túbọ̀ sùn wà báyìí. túbọ̀ sùn ó wà ní sẹ́ẹ̀lì and station of course. sẹ́ẹ̀lì kẹ̀. yes. ọ̀gá ọlọ́pàá túbọ̀ sùn kọ́ ló fẹ́ pa mí o ó kàn gbọ́ ọbẹ̀ lọ́wọ́ mi lásán ni. but investigation fi yé wa wípé òun gbọ̀ngàn ni ẹni tó fẹ́ pa yín. ọ̀gá ọlọ́pàá èmi ní ayé sún tí mo fẹ́ pa ara mi túbọ̀ sùn mọ̀ kankan nípa ẹ̀. kí ni reason tí ilé ayé fi sún débi pé ẹ fẹ́ para yín kan. ọ̀gá ọlọ́pàá ẹ lọ bá mi rìlíìsì túbọ̀ sùn ṣé ẹ rí tẹ́lẹ̀ bá mi rìlíìsì ẹ̀ gbogbo nǹkan tẹ́ fẹ́ mọ̀ nínú ọ̀rọ̀ yìí máa tẹ̀ ìmọ́lẹ̀ sí gbogbo ẹ̀ pátápátá. kí ni àwọn ilé sọ wọ́n mo promise pé lílọ tí mo lọ sìn màá jẹ́ kó release ẹ̀. ẹ ṣe. but mo padà for more information. ẹ take care. ẹ ṣe.
gbogbo bísíǹsì burúkú tó ń ṣe yìí kó gba Jésù sínú ayé ẹ̀ ó tó ó kọ èso àti iṣẹ́ ọwọ́ ìsílẹ̀ ní bàbá ìbá sọ pé òun fẹ́ pa mí ló bá yọ̀bẹ sí mi kiri Àjàyí ẹ̀mí ìlú mi ti tó ṣètìwọ́ Ọlọ́run ní ká rí ṣùgbọ́n Ọlọ́run ní ká rí ṣùgbọ́n. Ṣàlàyé fún mi oníṣòwò tí mo ṣe fẹ́ gba ìgbára yìí. Ẹ ṣe ọ̀dọ́ ọlọ́pàá Ọlọ́run àmọ́ ràn lọ́wọ́ ogun àkóbá àdàbà Ọlọ́run ní gbogbo ayé ọmọ àṣẹ àmì. tí ẹ wá rí ọ̀rọ̀ tí mo fẹ́ tẹ ìmọ́lẹ̀ sí òun ò rí pé kí ló ṣe ó jẹ́ ló pa àkókò bẹ́ẹ̀. ọlá ìka máa ṣàbí o lọ́ba bá pé kúlẹ̀ kú jẹ́ lọ́ba bá pé olùfọ́ ìjọba ìjọ olóòtú múlẹ̀ yọ kẹ́lẹ́dùgbọ́n bá ti ta ìlú báyìí lọ́nà nìkan nípa. orí ọlọ́pàá ìgbẹ́. ṣé ẹ rí ọ̀pẹ̀lẹ̀ rẹ kékeré sí ọ̀dà. kirikiri nìyẹn ṣé o ti gbọ́ ọ̀gbọ́n tí ṣé o sì. mo fẹ́ wá rí i kí ló dé. mo ti fẹ́ sọ̀rọ̀ ìfún mi ti pẹ́ but wàhálà àti mọ́mì tó ṣẹlẹ̀ òun ò ṣe tí ì jẹ́ kí n sọ. dádì kí ló dé tí mo pẹ́ tó bá yẹn ní sẹ́ẹ̀lì ọlọ́pàá léèdè tí àbí jẹ́ ọjọ́ kan péré kẹtì ẹ̀yọjú sí mi. lẹ́yìn gbogbo mọ̀ fún ayé pé èmi gangan kọ́ ni mo ṣe ẹ̀ṣẹ̀ yìí. Túbọ̀sùn ò ní bínú kí inú mi ò gbogbo ṣe máa fèsì wọn náà mú bí wọn ṣe hápù gbà ẹ dẹmọ shock tí màmí ẹ ó sì wà lára mi kò kúrò lára mi títí dìsí nítorí pé mi ò mọ̀ kó bọ́rọ̀ ẹ ṣe máa já sí nìyẹn. Mi ò mọ̀ kó máa já síkú rárá tí náà kó máa